at Apostle Depot Ojubi's Thanksgiving Day at the Act of Apostle National Headquarters, Ebute Metta, Lagos. May I know you? My name is Mongwala Tilaje. Omojo Ibo. I'm here because of Ilaje TV. My name is Elizabeth Hajimuna. Reverend Malato Equation. You know what the reason why we are here? That's why you're also here. Say about him. You are watching me on Ilaje TV. You can like us on Ilaje TV on Facebook anytime, any day. God bless you. Or you follow us on our Instagram handle at Ilaje TV. Please like, comment, and share. And remember to subscribe to Ilaje TV for more videos. Click the red button at the lower right hand corner, then click the bell. Thank you. láti wá sí orí òkè 2019 mo gbà ní àdúrà pé 2021 ní ṣe lẹ́yìn wa lórúkọ Jésù. Kì í ṣe gbogbo ènìyàn ló máa rógbòlò láyé ṣùgbọ́n máa rógbòlò ní tèmi. Ìwọ tó máa rógbòlò yẹn sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé máa rógbòlò àyàrá ajá. Gbogbo àwọn olórin tó wà fi ni mo kí bàbá mi láti lọ Atlanta. Mo kí Honorable Lee with the Lord bless you. Mo kí Ọ̀túnba ọwájú mi gbogbo yín pátá ni mo kí with the Lord bless you. Mo wá kí gbogbo ọmọ ọjọ́ Act of Apostle. Lórúkọ Jésù yìí ológun tá a lépa a ò ní lè sí. Ṣùgbọ́n tó bá jẹ́ lẹ́yìn ni wọ́n ní sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé tójú bá ń ti gbogbo ènìyàn ojú òní tì mí nípa. Lára àwọn àdàbà tí àwa wò tá a fi ń kọrin lọ ni bàbá mi Débọ̀ Ojúbuyì. Nígbà tí mo ń try láti dìje rẹ́kọ̀dù wọn jẹ́ nǹkan nínú àwọn orin tí mo máa ń gbọ́ láti fi groom ara mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
wedding lọ́jọ́ yìí. Láìmọ̀ pé arábìnrin kan tí mo invite láti London, òun gan ti fẹ́ rí Esther ti pẹ́ bó ṣe rí opportunity. Esther nìyí ó tán. Till today, I know they are very good friends. Elijah TV. I
TV.
ṣẹlẹ̀ ní ẹnì kọ̀ọ̀kan. Ó dà kí n sọ tí n bá sọ ẹ ò ní ti bá sẹ̀mí Ọlọ́run lọ. Ohun tó ṣẹlẹ̀ tó bá wù mí yìí tó bá já àwọn àwùjọ aláṣọ ẹ má bínú ó yẹ kí ilé pípọ̀ lọ aṣọ ìdúrà mi lọ. But it ohun tó wù mí ó jẹ́ kí n bọ̀. Because I know going to anywhere. Follow us on our Instagram handle at Ilaje TV. Please like, comment, and share. And remember to click the red button at the lower right hand corner. Ṣùgbọ́n kò wá níbi tí ẹ̀wọ̀n ti wá. Ọlọ́run wá fi ṣe àtúnṣe bóun ṣe wọlé kọ́rọ́ ìwà ṣe. Ọlọ́run wọ́n sì ń fún ọ̀làdé wá ṣe. Ayọ̀ ní ló pọ̀ tẹ́ bá kọ́ orin ẹ̀ pé Ọlọ́run àrà yìí pọ̀ gan. Orí ogún ọdún wọ́n ti pè mí lágbo. Àgùntàn pè mí ni mo fi test náà sùn mí. Tọ́lọ́run fi sọ pé mi ò ní àdán. Mo máa bí mi. Ọmọ yẹn ló dé nípa omi. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run àrà yìí á ṣe wọn àbẹ́ mi àlejò. Ẹni tó wọ́n lọ, ẹni tó wáṣẹ́, gbogbo ohun tí a lè máa wá tó dọ́kítà ti pẹ́. Pé àwọn àbílẹ̀ mi nínú ilé Ọlọ́run yìí, Ọlọ́run wọ́n dà yìí á ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ má bínú. Bàbá yìí, àwa náà ti ń bọ̀ ọjọ́ ti pẹ́. Ó jẹ́ ènìyàn bí ọ̀rẹ́ mi, bí ẹ̀gbọ́n mi, àwọn ọ̀dọ́ ara wa, mo fẹ́ràn. Mi ò fẹ́ràn àwọn farakọ̀, mo máa ń sọ̀rọ̀ ohun tí Ọlọ́run ti ẹnu wọn ṣe jáde gẹ́gẹ́ bí ìtẹ́mi yẹn sọ. Àwọn orin tí Ọlọ́run ti ṣe, àwọn tí Ọlọ́run ti fi orin yẹn ṣe ìṣẹ́gun fún àti ìwòsàn tí wọ́n ti ṣe. Wọ́n bẹ Ọlọ́run pé ohun tí wọ́n fi ń mú Ọlọ́run yẹn tí wọ́n ṣe yẹn kí Ọlọ́run kó má jẹ́ kí èṣù ṣe kó wà lọ. Wọ́n ti wà níwájú wọ́n má dùn lára yìí. Ààrùn púpọ̀ láti ṣe fún wọn. Àákò fún wọn lórí kékeré gẹ́gẹ́ bí ìlú tí a ti ṣe àti ìdájọ́ máa ṣe. A fún wọn ní 50,000. That's our fathers. Yeah. We appreciate our mentor, our father, our daddy, King of Zion Music, Prince Debo Jubilee. Tí wọ́n fún wa ní àǹfààní láì tí ẹ bá wọ nínú bánà tí wọ́n ṣe nínú Zion nítorí pé àwa la jẹ́ ẹni tó mọ̀ ọ́ ṣe jù. Ìdẹ́ ṣe pé àwa la jẹ́ ẹni tó lóyà jù. Bẹ̀tì orí ọ̀fẹ́ la rí lọ́dọ̀ nínú young artist tó wà nínú Zion. We are the only one he has included. So, for it, we appreciate you so much, sir. We will not take much of our time because the time is not by our side. So I'm assured here. Oh
Ọdún
ti gba ọkọ̀ ológo ológo tọ́jú oko ayé le wàá kàn lọ́wọ́ sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé àwọn èèwọ̀ ológo má fi báyé ṣeré má fi báyé jẹ ológo ológo àwọn èèwọ̀ ológo má fi báyé ṣeré má fi báyé jẹ ológo. Everybody
Benjamin, welcome everyone. You have 10 minutes. Come on stage right now. For the next 10 minutes. Lẹ́yìn yẹn, bàbá wa wòlíì Ọlọ́run, the great prophet, pastor, J. Olu Ayẹyẹ. This is our minister for 10 minutes. Our call for 10 minutes. Which I personally do. To the woman. Oh, to a job, I am learning a way. I want more over. To a sea. We're not letting Lekki. We're not letting Bia. We're not letting Keja. We're not letting Show. What one way you see me? When next I am doing this, you volunteer to sponsor. Yes, because they are taught. Àwọn kan wà tí a kì í lọ́wọ́ gbọ́dọ̀ mọ̀ fún wa. Ìpín tí wá nìyí. Ìyá mi bí ọmọ ìkíní obìnrin, ó bí èkejì obìnrin, ó bí ẹ̀kẹta obìnrin. Bàbá mi sì ní ìyàwó mẹ́jọ. Gbogbo àwọn tó kù ti ní ọmọ ọkùnrin. And you know what that means? Ìyá ìwà ronú. Bàbá lé rẹ̀ wà lọ bá pé ọ̀run sọ pé kò lọ dá májàmú ní pẹpẹ pé wòye àwọn wà bí ọmọ ọkùnrin. Ó lọ bí wòlíì Ọlọ́run ti sọ. Ẹni bá rí wòlíì lọ́nà kò sọ. The same prophet, the same Babadele. Ìyá mi wà ní orí, ó tún wá sọ tẹ́lẹ̀. Ìyàwó bàbá mi mẹ́ta ló wà ní orí lẹ́nu. Bàtà fẹ́ bí àwọn mẹ́ta. Babadele tún wá, ó lóun wọ ọmọ ọkùnrin pupa kan. Ó ní ọmọ ológo yìí o. Ó ní wọ́n máa bí nínú ilé yìí. Àwọn mẹ́ta ló rẹ̀ lórí. Ìjà tún bẹ̀rẹ̀ torí àwọn ẹni tó fẹ́ bí ọmọ lóògùn náà. Ọ̀rẹ́ 5 minutes aṣọ no time to check time. Láti kékeré mo jẹ́ ọmọ fún bàbá rẹ̀ the great evangelist Gbẹ́kẹ̀ ti gbogbo Celestial. Àti kékeré ni ọmọ yìí ti fẹ́ràn. Láti kékeré yẹn náà ló ti kọ́ orin. Ó bẹ̀rẹ̀ sí ní minister when he was 7 years old. Ó fẹ́ ọ̀rẹ́ gbogbo. Bàbá rẹ̀ wá fún mi pé Débọ̀ Bẹ́ńjí ọmọ rẹ̀. Ọba ooo, ọba mi máa gbàgbé mi. Olúwa ìwọ ìwọ iye. Èmi ò ní ṣe Zion lọ́mọ sẹ̀lẹ̀ ní ṣùgbọ́n bí òun forí láti ní ṣe ọmọ ayé tí ó bí mi.
Jale Marake. May I know you? My name is Mongwala Tilaje. Omojo Ibo. I'm here because of Ilaje TV. My name is Elizabeth Hajimuda. Reverend Malato Equest. You know what the reason why you are here? We are here. That's why you are also here. Say about him. You are watching me on Ilaje TV. You can like us on Ilaje TV on Facebook anytime, any day. God bless you. Or you follow us on our Instagram handle at Ilaje TV. Please like, comment, and share. And remember to subscribe to Ilaje TV for more videos. Click the red button at the lower right hand corner, then click the bell. Thank you.